Very soon. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò ṣe àbẹ̀wò sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun ọba Moshood Ọlálékan Balógun láàfin ọba náà nílùú Ìbàdàn níbi tí bàbá náà ti ń wá ojú rere àti àdúrà láti ọ̀dọ̀ ọba náà fún àṣeyege nínú ìdíje àti dupò fún ààrẹ orílẹ̀-èdè yìí fún ọdún 2023. Ọba náà tí ó ṣe ìmọrírì igbákejì ààrẹ ọ̀hún náà sọ pé dídùn lọ́sàn-án oṣù tí ó sì gbàdúrà fún ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò fún àṣeyọrí nínú ìdíje náà. Very soon, hopefully, and in God's name, you will be president of Nigeria. You would. Like we watch ourselves, God watches us too. And 9 out of 10 cases, what we think of ourselves is what God thinks about us. Vice President, very wonderful human being, very wonderful person. May Allah grant you access to what you have. May Allah support you